àwé ọpẹ́ mo ti fẹ́ rí ọ súnmọ́ mi síbẹ̀ súnmọ́ mi lajú rẹ̀ nígbà fẹ́ atẹ́gùn sí èérún igi ní ojú rẹ̀. Nínú Matthew orí 7 ó bá ẹsẹ̀ kínní níbẹ̀ ó sọ nípa pé mo dáni lẹ́jọ́. Bó kó bá bọ́ sínú ẹsẹ̀ 3 àti 4 Jésù ní ti sọ lébẹ̀ o àbíkọ̀ tí a wí sí wí kọ́ọ̀nìyàn kéèké sí àwé rẹ̀ kẹ́kẹ́ jàre tí mi bá yọ ìrúrí igi kèé lójú rẹ̀ nígbà kó jẹ́ pé òun fúnra rẹ̀ gan-an èsè ìrúrí igi lójú rẹ̀ ṣùgbọ́n òun kò jẹ́ rí ìrúrí igi ní ojú tẹ̀rẹ̀ gan ti lé wàhálà ùtí igi ní lójú rẹ̀ ùtí igi ra bàtà òun ní lójú òun fúnra rẹ̀. Èyí ni ìyá ṣe àfihàn kó a ò wí lùgbàmúrìn ó rọrùn kí èrò ìwòran láti rí àṣìṣe ìrákè lórí pápá bóyá ìrákè gbá bọ́ọ̀lù ni àbí ìrákè sáré lùgbà kan ní ìyẹn bá gbá bọ́ọ̀lù kan ṣàṣìṣe kó ṣe tán pátápátá ìyá ká lé èrò ìwòran ni ìyá alárìíyá wí bá ló ti ṣe bá lọ bá ti ṣe ó rọrùn láti rí bí kìíyan eléré orí ìtàgé ìrákè lórí ìtàgé kan ti ṣe àṣìṣe ṣùgbọ́n ó gba òfarabalẹ̀ àtúkóra ni lójánu kọ́nìyàn gan ti rí àṣìṣe òun fúnra rẹ̀. Báwo lo ṣe a rí wàá gbọ́n ùtí igi kè lójú ọ̀rà rẹ̀ wàá gbọ́n rè wàá rí ìrún igi kè lójú ọmọ nìkejì wàá rí ṣubú ìran lọmọrè wíwá rí ṣubú tọ́ra rẹ̀. Ó ṣe kó jẹ́ pé àṣìṣe ọmọ ọlọ́mọ ló rí ìkọ́ ọmọ tẹ̀rẹ̀ ṣe wíwá rí àṣìṣe ọmọ ọ̀dọ̀ ọmọ ṣẹ́ olómùrì òun lórí wọ́n ṣe wá àti mọ̀ nípa àṣìṣe tẹ̀rẹ̀ ìjákulẹ̀ tẹ̀rẹ̀ ibi kò kù sí àti kété kó jẹ́ pé ó nílò àtúnṣe nínú ayé rẹ̀ ìtí igi ojú rẹ̀ ó gan yẹ kó bójútó èsì ń rí igi lójú ọmọ ọlọ́mùrìn. Jésù ní wíwá o kọ́ọ̀dẹ̀ yà ṣe àyẹ̀wò kó kíyè sára lórúkọ Ọlọ́run lódùmarè wé àjèbí ọ̀rọ̀ ọlọ́rọ̀ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ìtí oge ojú rẹ òun ni kò bójútó èsì rírun ojú ọmọ ọlọ́mùrìn ire o.